A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) àti olùdíje du ipò ààrẹ lábẹ́ rẹ̀ Atiku Abubakar pẹ̀lú Peter Obi, olùdíje du ipò ààrẹ lábẹ́ òṣèlú Labour Party, ti fara kí lórí èsì àyẹ̀wò tí BBC ṣe lórí sàbùkè ààrẹ Bọ́lá Tinubu. Bí BBC ṣe sọ wípé kò sí màgòmágó pẹ̀lú sàbùkè ààrẹ Bọ́lá Tinubu. Ikọ̀ olùṣèwádìí fún iléeṣẹ́ BBC ni ó ṣe àfihàn yìí ní àná Ọjọ́bọ̀, bí wọ́n ṣe fìdí ẹ̀ múlẹ̀ wípé kò sí àpẹẹrẹ wípé wọ́n ṣe màgòmágó pẹ̀lú sàbùkè Ifásitì Chicago tí Tinubu ṣe àgbékalẹ̀ rẹ̀ fún àjọ elétò ìdìbò INEC láti lè kópa nínú ètò ìdìbò ààrẹ oṣù kejì ọdún yìí. Fún ìgbà díẹ̀ sẹ́yìn ni awuyewuye ti ń wáyé bí Atiku àti Obi ṣe fi ẹ̀sùn kan Tinubu wípé ó ṣe màdàrú pẹ̀lú sàbùkè. Èyí ló mú kí Ifásitì Chicago, níbi tí ààrẹ Tinubu ti kàwé gboyè, ṣe àgbékalẹ̀ àkọọ́lẹ̀ ìwé-ẹ̀rí fáráyé rí. Ṣùgbọ́n ní báyìí, BBC ti fìdí ẹ̀ múlẹ̀ wípé lẹ́yìn ìwádìí tó lọ́ọ̀rìn, àwọn kò ṣe àkíyèsí màgòmágó pẹ̀lú sàbùkè Tinubu. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Aya ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Olúrẹ̀mí Tinubu ti sọ wípé ṣíṣe ìnáwó lórí ọmọbìnrin jẹ́ àǹfààní fún orílẹ̀-èdè. Tinubu sọ eléyìí lánàá níbi ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn aṣòfin láti fi sààmì ayẹyẹ àyájọ́ ọjọ́ àwọn ọmọbìnrin lágbàáyé ní ìlú Àbújá. Obìnrin àkọ́kọ́ ṣe àfihàn ìdí tí a ṣe gbọ́dọ̀ dáàbò bo ọmọbìnrin kúrò nínú ìkọlù, kí wọ́n sì pèsè ààyè sílẹ̀ fún wọn láti tayọ. Aya ààrẹ ní kí wọ́n fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ lórí àṣà àti ìṣe, gẹ́gẹ́ bí ó ti gbà wọ́n níyànjú kí wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ tí yóò ṣe wọ́n láǹfààní. Ó tẹnu mọ́ èròǹgbà ìjọba àpapọ̀ láti pèsè ìrètí ọjọ́ ọ̀la àti èròǹgbà rẹ̀ fún ìrètí ìgbé ayé fún ọmọbìnrin ilẹ̀ Nàìjíríà. Àkọlé tọdún yìí ni wọ́n pè ní ṣíṣe ìnáwó sí ọjọ́ ọ̀la ọmọbìnrin, ìgbésí ayé àlàáfíà. Nínú ọ̀rọ̀ ìyànjú rẹ̀, Mínísítà fún ọ̀rọ̀ obìnrin Uju Kennedy-Ohaneye fi dá ọmọ orílẹ̀-èdè lójú wípé ìjọba àpapọ̀ ní lọ́kàn láti rí i dájú wípé ṣíṣe àyàsọ́tọ̀ tako ọmọbìnrin di ohun ìgbàgbé. Ó ní ká máa ṣe ìfipábánilòpọ̀ pẹ̀lú àwọn ọmọbìnrin jẹ́ ohun tí ìjọba kọ̀rọ̀ ojú sí, tí wọ́n sì ṣetán àti fi irúfẹ́ ẹni bẹ́ẹ̀ jófin. Mínísítà ṣe àkàwé bàbá tí wọ́n ṣe ẹ̀sùn ìfipábánilò pẹ̀lú ọmọ ìyàwó rẹ̀ ọmọ ọdún 8. Ó ní ẹ̀sùn náà wà nílé-ẹjọ́ báyìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ Economic and Financial Crimes Commission (EFCC) ti rí àpapọ̀ owó tí iye rẹ̀ lé ní bílíọ̀nù 27 náírà àti $19 mílíọ̀nù láti orí ẹ̀sùn 3 ọ̀tọ̀ọ̀tọ̀ tó ní í ṣe pẹ̀lú ìwà ìjẹbánu, bí wọ́n ṣe ń tẹ̀síwájú àti rí owó gbà sí i. Àjọ EFCC ní láìpẹ́ àwọn yóò ṣe àfihàn fún ará ìlú àwọn gómìnà àná, mínísítà àná àti òṣìṣẹ́ ìjọba tí ajé ìwà ìbàjẹ́ yìí ṣí mọ́ lórí jákèjádò orílẹ̀-èdè. Ìròyìn jábọ̀ wípé bákan náà ni àjọ EFCC ń ṣe ìwádìí lórí àwọn ẹ̀ka iná mọ̀nàmọ́ná àti iṣẹ́ ọ̀gbìn. Agbẹnusọ fún àjọ EFCC Délé Oyèwálé ni ó ṣe àfihàn ìgbésẹ̀ yìí lánàá Ọjọ́rú nígbà tí ó ṣe aṣojú fún adelé alága EFCC Abdulkareem Chukwur níbi ìpàdé pẹ̀lú àṣàyàn àwọn akọ̀ròyìn ní ìpínlẹ̀ Èkó. Oyèwálé ní àwọn ti gbẹ́sẹ̀ lé ọ̀pọ̀lọpọ̀ ilé ní agbègbè ilé ìjọba ìlú Àbújá, ìpínlẹ̀ Èkó àti Cross River tí àwọn rí wípé wọ́n fi owó ìwà ìbàjẹ́ kọ́. Síwájú àkókò yìí ni ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé nínú oṣù kẹsàn-án, EFCC wọ́gi mínísítà àná fún agbára Olú Agúnlóyè lórí ẹ̀sùn bílíọ̀nù $6 owó àkànṣe iṣẹ́ tí ó wọgbá túlú. Bákan náà, nínú oṣù karùn-ún, EFCC fi ọwọ́ ṣìkún òfin mú mínísítà àná fún agbára Salim Mamman lórí ẹ̀sùn bílíọ̀nù $22 owó jìbìtì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àjọ United Nations Children's Fund (UNICEF) ti sọ wípé 7.6 mílíọ̀nù ọmọbìnrin
tí àpọ̀jù rẹ̀ wá láti ẹkùn àríwá ni kò lọ ilé-ìwé. Christian Mundiet tí í ṣe aṣojú UNICEF fún orílẹ̀-èdè Nàìjíríà ni ó sọ eléyìí ní ìpínlẹ̀ Kánò níbi àyájọ́ ọjọ́ àwọn ọmọbìnrin lágbàáyé fún ti ọdún 2023 tí ó wáyé ní ilé ìjọba pẹ̀lú àkọlé "Àkókò ti tó, ẹ̀tọ́ wa, ọjọ́ ọ̀la wa. Our time is now, our rights, our future." Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé títọ́ ọmọbìnrin fún ni ní ìrètí. Nínú ọ̀rọ̀ rẹ̀, ìdá 15 nínú ìdá ọgọ́rùn-ún 15% ni àwọn ọmọ tí kò ní àǹfààní sí ìwé kíkà lágbàáyé, nígbà tí ìdá 9 ní àǹfààní sí ìwé mẹ́wàá. Mundiet ṣàlàyé wípé lọ́wọ́lọ́wọ́ báyìí, ìpínlẹ̀ Kánò ni ó ṣe ipò kejì ọmọ tí kò relé ìwé ní ilẹ̀ Nàìjíríà. Ìdí nìyí tí ìtanijí ṣe gbọ́dọ̀ wà lórí àǹfààní àti pàtàkì ẹ̀kọ́ tí yóò já àjàgà ìṣẹ́ láwùjọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ẹ̀bùn pàtàkì fún ayẹyẹ ọdún 67 ọdún òmìnira ilẹ̀ Nàìjíríà ni bí owó afẹ́fẹ́ gáàsì ṣe fò lọ sókè. Bí ó tilẹ̀ jẹ́ wípé fẹ̀kàntẹ́lẹ̀ ọ̀pọ̀ ni kò fi taratara ṣe àjọyọ̀ ọdún òmìnira látàrí ọrọ̀ ajé tó dẹnu kọlẹ̀, fún oṣù mélòó kan sí ìsinyìí ni owó afẹ́fẹ́ gáàsì ti ń lọ sókè lọ sódò, tí ó sì ń dákún ìṣòro ọmọ orílẹ̀-èdè, pàápàá jùlọ àwọn tí wọ́n ti jọ̀wọ́ iná igi ní dídá àti èédú. 12.5 kg afẹ́fẹ́ gáàsì tí iye rẹ̀ wà láàárín ẹgbẹ̀rún 9 àti 10 náírà tẹ́lẹ̀ ti wá di ẹgbẹ̀rún 12.5 náírà báyìí nínú oṣù kẹwàá. Èyí ti wá fa ìpòrúurú ọkàn, pàápàá jùlọ bí ààrẹ àjọ alágbàtà afẹ́fẹ́ gáàsì Ọlátúnbọ̀sún Ọládàpọ̀ ṣe ìkìlọ̀ wípé ó ṣeé ṣe kí iye owó gáàsì wọ ẹgbẹ̀rún 18 náírà 18,000 naira títí oṣù Kejìlá ọdún yìí bí ìjọba àpapọ̀ kò bá wá nǹkan ṣe sí i. Ó ní àwọn tí ó ní támínà rẹ̀ ni wọ́n ń ṣe àwáwí lílọ sókè pàṣípààrọ̀ owó tí ó ń kóbá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ làwọn kan ti ń gbèrò wípé bí gáàsì kò bá ṣe é rà, àwọn á padà sídìí iná igi. Ṣùgbọ́n àwọn kan da ẹ̀bi ọ̀rọ̀ yìí lu ìrànwọ́ epo tí ìjọba àpapọ̀ yọ. Wọ́n ṣe àwáwí wípé òun ni ó kóbá ọ̀pọ̀lọpọ̀ nǹkan èlò tó gbówó lórí gegere. Lára rẹ̀ ni afẹ́fẹ́ gáàsì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti fi ìkíni kú oríire ránṣẹ́ sí Díákónì David Gbenebichi fún 100 ọdún ọjọ́ ìbí rẹ̀. Nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Àjùrìngelálè ni Tinubu ti gbóríyìn fún centenarian yìí fún iṣẹ́ takuntakun rẹ̀ nínú iṣẹ́ ìjọba láti bí ọdún 32 sẹ́yìn tí ó sọ ọ́ di adarí nínú iṣẹ́ ìjọba àpapọ̀. Gẹ́gẹ́ bí ọmọ bíbí Òróró ní Ọ̀pẹ àti ọmọọba Ọmátẹyẹ Akégbùwà ti ìlú Warri ìpínlẹ̀ Delta, ààrẹ ṣe ìdánimọ̀ ìpinnu rẹ̀ lórí ẹbí, ìlú àti láwùjọ. Wọ́n bí Gbenebichi ní ọjọ́ 12 oṣù kẹwàá ọdún 1923 ní ìlú Èlùmè, ìjọba ìbílẹ̀ Sápẹ́lẹ́, ìpínlẹ̀ Delta. Ó kàwé gboyè lórílẹ̀-èdè àti lókè òkun. Wọ́n ṣe ìdánimọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ẹni àkọ́kọ́ nínú ìfọwọ́sowọ́pọ̀ iṣẹ́ ọ̀gbìn. Ààrẹ Tinubu dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ẹ̀mí gígùn àti ìgbé ayé, ìfẹ́, ìfọkànsìn àti ìfọmọnìyànṣe tí ó jogún fún Gbenebichi bí ó ti darapọ̀ mọ́ ẹbí, ọ̀rẹ́ àti gbogbo ará ìlú Warri láti ṣe àjọyọ̀ ọjọ́ ìbí. Ó wá gbà á ládùúrà kí Ọlọ́run túbọ̀ lọ́ra ẹ̀mí rẹ̀, kí ó fún un ní ìdùnnú àti àlàáfíà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Lánàá ni náírà túbọ̀ fìdí rẹmi sí owó dọ́là ní ọjà pàṣípààrọ̀. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé pàṣípààrọ̀ rẹ̀ wà láàárín 1,035 naira sí 1,040 naira, nígbà tí àwọn oníṣòwò rẹ̀ fi rírà sí 1,025 naira, tí títà rẹ̀ sì jẹ́ 1,045 naira. Ọ̀kan nínú àwọn oníṣòwò sọ fún akọ̀ròyìn wípé owó dọ́là kò pọ̀ níta, ó ṣọ̀wọ́n. Àkọọ́lẹ̀ ilé ìfowópamọ́ àgbà Central Bank of Nigeria (CBN) ṣe àfihàn bí ìpamọ́ owó ilẹ̀ òkèèrè ní Nàìjíríà ṣe já wálẹ̀ sí $33.23 billion lẹ́yìn ìpele kẹta ọdún yìí. Láìpẹ́ yìí ni ilé ìfowópamọ́ àgbáyé ṣe ìkéde wípé
owó náírà àti owó kwanza láti Angola ní àwọn owó tí ó tàbùkù jù ní ilẹ̀ Áfíríkà ní ọdún 2023. Wọ́n ní 40 nínú ọgọ́rùn-ún 40% ní àdínkù tí ó bá iye wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Lánàá ní ayẹyẹ àyájọ́ àwọn ọmọbìnrin lágbàáyé fún ọdún 2023. Láti sàmì ayẹyẹ ọdún yìí ní ikọ̀ akẹ́kọ̀ọ́ àtijọ́ láti ilé-ìwé Ìjàyè Òjòkòrò High School, ikọ̀ ọdún 1999 IOHS 99 set ṣe àbẹ̀wò sí orísun wọn tí a mọ̀ sí alma mater láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn akẹ́kọ̀ọ́bìnrin lórí bí wọ́n ṣe lè kojú ìṣòro àti tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wọn. Lára àwọn kókó ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe fún wọn ni bí wọ́n ṣe lè ṣètọ́jú ara wọn self-hygiene, ìtanijí lórí ẹ̀tọ́ wọn girls child right àti ẹ̀kọ́ ìbálòpọ̀ sex education. Nínú ọ̀rọ̀ rẹ̀, ààrẹ ẹgbẹ́ IOHS 99 set agbẹjọ́rò Olúwakẹ́mi Yẹ́sùfù gba àwọn akẹ́kọ̀ọ́bìnrin wọ̀nyí ní ìyànjú láti má ṣe jẹ́ kí ohunkóhun ṣì wọ́n lọ́kàn lórí èròǹgbà àlá ọjọ́ ọ̀la rere wọn. Ó fi kún un wípé àfojúsùn àti iṣẹ́ àṣekára yóò gbé wọn dé ibi tí wọ́n bá fẹ́. Lẹ́yìn èyí ni àwọn akẹ́kọ̀ọ́ yìí fi ìmoore wọn hàn pẹ̀lú eré ìdárayá àti orin kíkọ sí ìgbáládùn àwọn olùkọ́ àti àlejò. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.